ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà náà ló ti fi dá àwọn kọ̀ǹgílà àti àwọn agbaṣẹ́ṣe ilé tí wọ́n gbé àwọn iṣẹ́ òpópónà fún, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó sì jẹ wọ́n lówó gẹ́gẹ́ gbogbo àwọn àjẹ́lẹ̀ owó tí wọ́n jẹ wọ́n náà ni ó san kó tó di 20 nínú oṣù kejìlá tí a wà yìí. Gẹ́gẹ́ lẹ́yìn bí ọjọ́ mélòó kan eléyìí tí àwọn agbaṣẹ́ṣe ọ̀hún tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn látàrí bí wọ́n ṣe kọ̀ láti san owó wọn náà, gẹ́gẹ́ bí mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ òde ńlẹ̀ Nàìjíríà David Umahi gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ tó sì ń gbẹnu tó ń sọ pé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu òun náà ni ó ti kéde rẹ̀ lásìkò ìgbà tí ó wà níbi tó ti ń ṣe afárá ilé tí ń bẹ ní Kẹ́fì nípínlẹ̀ Nasarawa ló ń sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu náà ni ó mọ ibi tí bàtà ti ń ta àwọn agbaṣẹ́ṣe òun lẹ́sẹ̀ látàrí àjẹ́lẹ̀ owó ọ̀hún pẹ́ gba bẹ́ẹ̀ náà ló ti wá kéde báyìí pé kó tó di 20 nínú oṣù kejìlá tí a wà yìí wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yóò san gbogbo àwọn àjẹ́lẹ̀ owó ọ̀hún gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn kọ̀ǹgílà ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ lẹ́yìn tí wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó náà ilẹ̀ Nàìjíríà tí wọ́n sì ń pè fún sísan àwọn àjẹ́lẹ̀ owó àwọn iṣẹ́ tí wọ́n ti parí rẹ̀ láti ọdún 2024 eléyìí tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lọ sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó náà ńlẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn agbaṣẹ́ṣe ọ̀hún sọ di mímọ̀ wípé yàtọ̀ sí tírílíọ̀nù 4 owó náírà eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ tó ń jẹ wọ́n wípé àjẹ́lẹ̀ owó kan ṣì ń bẹ tí òun tó ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin bílíọ̀nù owó náírà tí àwọn sì sọ fún mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ owó náà Wálé Ẹdùn tó fi àwọn lọ́kàn balẹ̀ lórí rẹ̀, ṣùgbọ́n látìgbà náà àwọn ò rẹ́jẹ̀ àwọn ò rómìnira lórí rẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti ń pe àmọ́ láti gùnlé ìfẹ̀hónúhàn tí wọ́n sì ṣe ìwọ́de ọ̀hún níhòòhò jákèjádò ilẹ̀ Nàìjíríà látàrí àwọn àjẹ́lẹ̀ owó àjẹmọ́nú kan àtowó ìfẹ̀yìntì eléyìí tí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà tó kọ̀ láti san fún àwọn ọmọ ẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ dìímọ̀ lásìkò nínú àtẹ̀jáde kan eléyìí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́. Alága àpapọ̀ fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mukaila Ògúnbọ̀tẹ̀ ló ń sọ di mímọ̀ wípé wọ́n ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún yóò sì gbéra sọ ní ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kejìlá tí a wà yìí tíjọba àpapọ̀ ilẹ̀ yìí tó bá kọ̀ láti dá wọn lóhùn àwọn ìbéèrè sísan àjẹ́lẹ̀ owó àwọn àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà eléyìí àti mímú àlékún dé bá owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì sí 23 owó náírà àti sísan owó àjẹmọ́nú kan owó ìrànwọ́ ti tọdún 2023 tí òun jẹ́ 25 owó náírà. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀hún ti ṣe sọ di mímọ̀ wípé láti ìlú Àbújá ní ìfẹ̀hónúhàn náà yóò ti gbéra sọ tó ń sì ṣe ní òwò ọmọlúàbí yóò wáyé nípínlẹ̀ Èkó àtàwọn ìpínlẹ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà kódà tó fi mọ́ àwọn olú iléeṣẹ́ àwọn àjọ tó ń rí sí àwọn ìṣẹ́fẹ̀yìntì ilẹ̀ Nàìjíríà òun náà ni wọ́n ti máa ṣe ìfẹ̀hónúhàn náà tó fi mọ́ àwọn iléeṣẹ́ móhùnmáwòrán tilẹ̀ Nàìjíríà gan NTA òun náà ni wọ́n ti máa ṣe ìfẹ̀hónúhàn náà gẹ́gẹ́ bó ti wá ń sọ di mímọ̀ ẹgbẹ́ ọ̀hún ti ké sí gbogbo àwọn alága fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì láwọn ìpínlẹ̀ káàkiri àti àwọn akọ̀wé wípé kí olúkálukú sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn láti jígìrì sí ìwọ́de náà láti fi pè fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba àpapọ̀. Wáyé o, ilé-ẹjọ́ gíga ti da ẹjọ́ kan nù eléyìí tí ó fi ń pe ìjọba àpapọ̀ láti yọ̀ǹda gbogbo owó náà eléyìí tó bá jẹ́ gbogbo ti àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí ń bẹ lọ́wọ́ lákó ní àkàtà ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹlẹ́ni méje ti ilé-ẹjọ́ tó ga jù nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ ẹjọ́ ọ̀hún sọ́tún sósì wọ́n sì fi ọwọ́ òsì dànù eléyìí tí wọ́n ti sọ pé agbèfọ́ba àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé ẹjọ́ eléyìí tó pè òun náà ni kò fẹsẹ̀ múlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí onídàájọ́ Mohammed Idris ó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó sì ń sọ di mímọ̀ wípé agbèfọ́ba àgbà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹjọ́ gẹ́gẹ́ bí ó ti wọ́ wá síwájú ilé ẹjọ́ wípé kò gba ti ọ̀nà tó tọ́. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó wá sọ ni onídàájọ́ ọ̀hún wá ké síjọba àpapọ̀ wípé kó yọ̀ǹda gbogbo àwọn owó tó bá ní í ṣe pẹ̀lú àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ìjọba ìbílẹ̀ 30 tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbàámu pẹ̀lú òfin ilé ìjọba àpapọ̀ yóò ṣe buwọ́lù tó sì fún àwọn gbogbo ìjọba ìbílẹ̀ tí ó tó 4,716 àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ nílẹ̀ Nàìjíríà láṣẹ láti máa darí owó fúnra wọn.
Ayò abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers Right Honourable Martins Amuale òun náà ni ó ti yọ bọ̀m̀bọ̀ síta báyìí o lórí ìròyìn eléyìí tó jáde wípé ó fẹ́ fi inú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí Amuale gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí lẹ́ni tí ó ń ṣojú ẹkùn Obio Akpor kínní ní ìpínlẹ̀ Rivers ń sọ di mímọ̀ pé ìdí pàtàkì tí òun fi fẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ òun náà ni bó ti jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wọ̀ ń yọ tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún báyìí o àti bó ṣe pé ó ti di onígun sígun àti ẹlẹ́yàmẹ̀yà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun náà ló fà á tó ń fẹ́ fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀ o gẹ́gẹ́ bí ó ti ṣe wá gbóṣùbà fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú onírúurú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí ìṣèjọba rẹ̀ tó gùn lé tó sì ń jẹ́ èrè ń jẹ àti àǹfààní ńláńlá fún ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà àti àwọn ọmọ ìpínlẹ̀ Rivers lápapọ̀ ọ̀nà eléyìí gan ló ń fi wá òpin ẹgbẹ́ òun kàn lọ tí ó bá ṣe ẹgbẹ́ òṣèlú APC lábẹ́ ìjọba ààrẹ Bọ́lá Tinubu ti ìtẹ̀síwájú tó sì ń bá ilẹ̀ Nàìjíríà àti mú kí ìtẹ̀síwájú ọ̀hún kó túbọ̀ bá àwọn èèyàn ìpínlẹ̀ Rivers lápapọ̀ sí kó sì máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí tí a bá gbàgbé Amuale òun náà ni ó kakọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún mẹ́ẹ̀ẹ́dógún míì tí wọ́n jọ digbádàgbọ̀n wọn o tí wọ́n sì lọ sínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí láti ìgbà tí ètò ìṣèjọba àwarawa tó ti padà sí ìpínlẹ̀ ọ̀hún lọ́dún 1999 òun náà ni ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún látìgbà náà kó tó wá di pé aáwọ̀ ṣẹlẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers lọ́wọ́ èèyàn Siminalayi Fubara àti àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún tó fi di pé gbọ́nmi sí omi òtó àti rúgúdù òṣèlú ń ṣẹlẹ̀ nípínlẹ̀ náà. Láti ìpínlẹ̀ Ondo tí a ní àyín gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Orímisan Ayédàtiwa òun náà ni ó ti sọ di mímọ̀ pé ìṣèjọba òun náà ni yóò máa mú ìmúgbòòrò dé bá ìpínlẹ̀ Ondo ní agbọn ti ìdókòwò tí ó sì tún lè máa fa àwọn ìdókòwò láti ilẹ̀ òkèèrè wá sí ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí gómìnà ṣe ń fi àrídájú rẹ̀ hàn níbi ayẹyẹ kan eléyìí tó wáyé nílùú Àkúrẹ́ ló sì sọ di mímọ̀ pé gbogbo ẹlẹ́kànjẹ̀ka àwọn ẹ̀ka tó ṣe kókó òun náà ni ó dájú pé gbogbo àwọn àlàkalẹ̀ tí òun ṣe tó sì mọ jẹ́ kí àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè wọ́n darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ondo náà ni òun gbé kalẹ̀ báyìí gẹ́gẹ́ bí gómìnà Ayédàtiwa sì sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ Ondo náà ni Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àlùmọ́nì jíkì rẹ̀ tó sì jẹ́ pàápàá ní agbọn ti ètò ọ̀gbìn àti àwọn kan míì tó sì jẹ́ pé gbogbo ẹ̀ náà ni òun ó lò fún ìdàgbàsókè tìbútòrò ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ ti ibùdókọ̀ ọkọ̀ ojú omi tó jẹ́ àràgbá yamuyamu eléyìí tí òun mú dàgbàsókè tó lọ́rìn dẹ́ba tó sì jẹ́ ìkànnì àwọn ìkan agbára yamuyamu ọkọ̀ ibùdókọ̀ ojú omi ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí tí wàá ṣe láfikún pé ìjọba ìpínlẹ̀ Ondo ní abẹ́ ìṣèjọba òun náà lè jẹ́ pé yóò mú àwọn olùdókòwò láti ilẹ̀ òkèèrè tó sì mú ìdàgbàsókè tó lọ́rìn bá ìpínlẹ̀ Ondo lẹ́lẹ́kànjẹ̀ka.